Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ọmọdé ilé yìí mo kí yín, àgbà ilé yìí mo kí yín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ọyẹ́ ẹ̀fẹnumẹ́nu ẹ fìtì mété. Ẹ yá mi létí ìtọ̀tún yẹn fi tò sílẹ̀. Ó dára fún gbogbo wa. Àní ṣubú dànù, ọ̀tá ò ní yọ̀ wá. Ẹ wo àwòrán tá à ń wò lójú fídíò yìí. Àwọn bàbá wa máa pè é ní ilá. Ilá gbajúmọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Kì í sọbẹ̀ tó kùtà. Àwọn Ìgbò tiẹ̀ fẹ́ràn rẹ̀ gan-an. Bẹ́ẹ̀ náà ni àwọn Haúsá, wọn kì í fi ṣeré. Bẹ́ẹ̀ náà ni lórílẹ̀‐èdè bíi Abidjan, Côte d'Ivoire, Burkina Faso, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Niger, wọn kì í fi ọbẹ̀ ilá ṣeré. Àwọn máa ń rẹ ni, wọ́n slice ẹ̀, wọ́n wá sá lórùn. Àwọn ò fi ṣe ọ̀rúnlá. Èyí tó bá gbẹ rẹ̀ là ń pè ní ọ̀rúnlá. Tó, ibo la wá ń lọ? Nínú ọ́díò fídíò mi, bóyá ọjẹ́gbà àkọ́kọ́, bóyá ẹ̀yin ò tí ì gbọ́, mo sọ̀rọ̀ fún wa nípa ilá. Ilá dáa, ṣùgbọ́n nínú agbára ìṣẹ̀dá ẹlòmíì kò gbọ́dọ̀ jẹlá. Ọ̀rọ̀ tí mo sọ yìí yóò jẹ́ bákan létí àwọn èèyàn wa míì. Nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn, èèwọ̀ àlàáfíà ara ń bẹ, èèwọ̀ ìdílé ń bẹ, èèwọ̀ tó ní í ṣe pẹ̀lú agbára ìṣẹ̀dá tá à ń pè ní ìràwọ̀ ó wà. Àwọn èèwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti ṣàtakò ara wọn, òun ní mú kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa sọ pé bóyá iṣẹ́ tóun lò kò ṣiṣẹ́, tàbí kó sọ pé ìrìn àjò òun díjú. Wàá gbọ́, súnmọ́ bí ìlà bó ṣe wà nínú ẹja àrọ̀, tàbí ká sọ pé ẹja aborí àti ẹja táítọ́ọ̀sì. Mo ti gbàgbé bí wọ́n ṣe pè é lórílẹ̀‐èdè Benin. Ẹja aláràn tó fi àwọ̀ jọ Kampala, ẹlòmíì ò gbọ́dọ̀ jẹ rárá. Tó bá jẹ òun gan mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí òun. Nínú kí wọ́n máa rún, nínú kọ́ máa lálàkàlà, nínú kíṣẹ́ rẹ̀ ó dàrú. Bẹ́ẹ̀ náà ni ọbẹ̀ ilá rí fún ẹlòmíì nínú agbára ìṣẹ̀dá rẹ̀. Kò gbọ́dọ̀ jẹ ẹ́. Ẹlòmíì tó bá jẹ ẹ́, inú rẹ̀ ó máa kùn ni, kò ní gbádùn inú rẹ̀. Yóò tó bí ẹ̀yìn bí ijọ́ méje kó tó lálàáfíà. Ẹlòmíì bá bá jẹ ẹ́, àlákàlà ni. Kí ló á dé tó fi rí bẹ́ẹ̀? Ilá jẹ́ ọbẹ̀ kan tó jẹ́ pé ọbẹ̀ alágbára ni. Ó ní agbára púpọ̀. Ilá ó ní agbára púpọ̀. Wàá gbọ́, àǹfààní tí ń bẹ lára ilá kì í ṣe kékeré o. Àwọn onígẹ̀ẹ́sì ń pè ní okra. Tí a bá sábà máa ní àìsàn orí fífọ́, ṣọ̀gbọ́n àìsàn orí fífọ́, ẹ lọ wá ilá. Kódà bẹ́ẹ̀ bá rí ewé rẹ̀, ẹja táwa ń pè ní ìlàsà là ń pe ewé rẹ̀. Sórí agbára tí ń bẹ ń bi láì, Ọlọ́run nìkan ló yé, kò fi hàn nìkan. Ìlú kan ń bẹ ní agbègbè wa létí Ìṣẹ́yìn, à ń pè ní Igbó Ọrà l'Áchàkó. Àlùbáríkà tí ń bẹ ń lù náà pọ̀.
mi wàá mọ̀ bílù mi tó ń bẹ o ṣùgbọ́n ìlú tó bí ìbejì láyé jù tọ́pọ̀ jù ní Áfíríkà wa tàbí ká sọ pé nílẹ̀ Yorùbá wa yìí Ìgbóọrà ni nọ́mbà 1 ni wọ́n jẹ́ ń bẹ̀. tó o bá pe Táyé nígbóọrà tó o là á dáadáa Táyé bíi 10 ní ọwọ́ àbá o bí kò sọ pé Táyé yìí onírú Táyé yìí ẹlẹ́gẹ̀ẹ́ Táyé yìí aláṣọ bí wọ́n ṣe ń bí ìbejì ni wọ́n máa bí bẹ́ta ni wọ́n ń bí bẹ̀rin nígbóọrà àṣírí ìbẹ̀rẹ̀ sórí ilá tó ń wò yìí wọ́n mú ewé rẹ̀ wọ́n sè é lọ́bẹ̀ tí wọ́n bá sè ọbẹ̀ náà ẹ̀gúsí máa wà ńbẹ̀ ọbẹ̀ yẹn làwa ń pè ní ìlàsà ẹ̀yin aráàlú mi lè má mọ̀ tí a bá ṣe ìbímọ tí wọ́n bá sè ọbẹ̀ yìí fún yàn àwa mọ̀ jẹ́ ń lo òkè o wò ó ní mọ̀gbà tí àmàlà bàṣẹ́ àkàn fi tán wájú rẹ̀ sọ wá rí ilá yìí tí wọ́n bá sè é wọ́n wàá ro àmàlà tá à ń pè ní ọkà torí tó bá dá ọkà ní Kútọ́nù tó ọ̀la ohun táwa ń pè lẹ́yìn ọkà kọ́ làwọn ń pè lọ́kà ní Kútọ́nù o ọ̀tọ̀ ni ohun tí wọ́n ń pè lọ́kà o ọkà rí pé túwó kan tí wọ́n ti rò tó lè kàǹgì ni wọ́n gbé wáwájú rẹ̀ wọ́n lọ ká làwọn gbédè yìí tìlúbọ́ làwọn pọkà yóò bá àwọn ìjọra wọn sábà pé tá a bá ro àmàlà tí wọ́n bá ro àmàlà tán nígbóọrà ìlàsà òwèrè yìí òun ni wọ́n bù lé lórí gbogbo èèyàn máa jẹ àmàlà yìí gbogbo èèyàn wọ́n máa kọ́ mo fi dá lójú pé ọ̀pọ̀lọpọ̀ nú ẹni wọ́n bá jẹ nú ọbẹ̀ yìí wọ́n sì bí bèjì àṣẹ Ọlọ́run ni omi ìlú yẹn omi àlùbáríkà ni ọ̀rọ̀ tí mo sọ yìí o bẹ́ẹ̀ bá bá àwọn ọmọ Gbóọrà o wọ́n ó tún sọ ọ́ kúnná ju bí mo ṣe sọ yìí lọ ọ̀gbọ́n mi ìyẹn bẹ́ẹ̀ tí èèyàn bá máa ní orí fífọ́ púpọ̀ jù à ń pe orí fífọ́ kan ní orí fífọ́ túlu orí fífọ́ túlu yìí máa fọyàn líle gan-an lọ́ọ́ mú ilá iyekíye gun pẹ́pẹ́pẹ́pẹ́ kókúná pẹ̀lú èpo ọ̀bọ̀ fi ọṣẹ kó ọmọ ìyá mi fífọ orí yìí ní agbára Ọlọ́run orí fífọ́ yìí ò sí lọ bóyá lọ́gbọ́n mo wí ní agbára Ọlọ́run orí fífọ́ yìí ò sí lọ sọpọ́dé ní tó bá wá mú ewé yìí lásán ewé rẹ̀ lásán ewé ilá yìí lásán kàn jáye kíye tó bá wù ọ́ torí bá máa fọ ẹ jù tàbí wọ́n tó ṣàkíyèsí pé orí rẹ̀ má dìde dànyìn láì nídìí lọ́ọ́ já ewé ilá yìí tó o bá rí ewé ilá lọ́ọ́ mú ilá yìí gangan kó o gun fi èpo ọ̀bọ̀ díẹ̀ sí máa fi fọ orí rẹ̀ ọ̀rẹ́ mi yóò kú o kí ni mo wí yóò kú o yìí máa da ibi padà sóníbi tó o bá gbọ́ òun lọ gbọ́ lónìí ara ilá ṣá lè jẹ láàbà lè jẹ dúkìá Ọlọ́run ni Ọlọ́run ló fún wa ilá máa da lórí ẹ̀bà tí ọwọ́ ilá bá tẹ fùfú Olódùmarè o yọ máa kọjá lọ ní géré tó bá jẹ́ pé èèwọ̀ rẹ bá ní ìgbọ́n níyànjú kọ jẹ́ o ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lẹ́nu àwọn àgbà ọ̀jọ̀gbọ́n àwọn tó tún nímọ̀ jù wá lọ wọ́n jẹ́ kó yé wa pé tí irú bá ti wà ń bẹ̀ tàbí ògìrì ìjẹ̀bú tàbí ẹ̀gúsí tá a bá jẹ́ nǹkan kan ò ní ṣe ìwọ sáré pé òun fi rú sí tàbí ògìrì ìjẹ̀bú tàbí ẹ̀gúsí lọ́wọ́ à ń bẹ̀ nǹkan kan ò ní ṣe ọ́ ṣùgbọ́n tó bá wá kàràǹgídá pé má jẹ́ ìgbọ́n ní ẹ̀dùn kò dédìí ẹ̀ o ìyẹn bẹ́ẹ̀ ilá
omi ìbàràdì ọkùnrin míì kò kún tó lóyìnbó ń pè ní low sperm count. Omi ìbàràdì ọkùnrin míì kò kún tó tó jẹ́ pé àtọ̀ tí ń bẹ lára ẹlòmíì kì í tó nǹkan. Tọkùnrin míì bá dà lẹ́ẹ̀kan tó bá fẹ́ lo oko ẹlẹ́ẹ̀kejì yóò fẹ́ rún yàwó ẹrún kúrun ni, kò ní í dà ara. Gbìyànjú lọ wá ilá kọrẹ kọ slice ẹ̀, o lè rẹ sínú ike kan. Ẹ gbìyànjú ẹ máa mú omi rẹ̀, kódà o lè kán oyin sí kó máa mú. Ọ wá ilá yẹn jáde kúrò, ọ máa wá mu omi yẹn. O lè kán oyin díẹ̀ sí kó máa mú. Ọmọ ìyá mi, ìkúnkún náà ń kúnkún, omi ara rẹ̀ yóò kún padà. Ẹ dán wò, ẹ bà bẹ́ẹ̀. Ilá yìí tí obìnrin bá wà ní orí ìkúnlẹ̀, lára àwọn iṣẹ́ pàjáwìrì táwọn àgbàlagbà máa ṣe, wọ́n wá ẹ̀kọ́ eléwé ni ọwá o. Wọ́n wá da méjì, wọ́n fọ pọ̀ mọ́ ilá. Tí wọ́n bá ti fọ pọ̀ mọ́ ilá, wọ́n kàn mí sí, wọ́n bomi sí, wọ́n pò pọ̀, wọ́n ní kí aláboyún mu lórí ìkúnlẹ̀. Ọ̀rẹ́ mi, wẹ́rẹ́ ní òbí, lágbára ọba tíjọ́ lọ́hùn, wẹ́rẹ́ ní òbí. Ó di mélòó? Ẹ̀ ń tí ń dè ilá. Tí ajá bá búyàn jẹ, ẹ lọ wá ilá mẹ́ta yẹ gé sí méjì. Ibi tó gbà gbéyàn jẹ yìí, ẹ máa mú ojú ilá kọ̀ọ̀kan kẹ máa fi ra ibi tó gé ẹnìyẹn jẹ. Ẹ bá ti kọ́kọ́ fi kíní ra, ẹ fi kalẹ̀, ẹ fi kejì ra, ẹ fi kalẹ̀, ẹ fi kẹta ra, tí mẹ́fẹ̀ẹ̀fà fi pé. Ní agbára Ọlọ́run yóò wòsàn, kò ní ní ẹnìyẹn lára. Ilá tí ẹ bá sábà fara kó jàǹkáríwò púpọ̀ jù, àbí orí wípé agbègbè tó wà ayé ń yọ sùtì rẹ, wọ́n ń rojọ́ rẹ̀ jù láì dáa, tó ń fetí ara rẹ̀ gbọ́, tó ń fojú ara rẹ̀ rí, má dàra ẹ láàmú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Lọ wá ilá iyekíye, gún dáadáa, fi ọṣẹ kó, máa fi wẹ̀. Wọ́n má sọ fẹ́ nìkan ṣàṣẹnu ẹ̀ kẹ́mú. Tó bá jẹ́ pé òun lálàkàlà ogun yẹn pọ̀, òun fara kó jàǹkáríwò, omi gbígbóná ni wọ́n máa fi wẹ̀. Ó di mélòó? Ẹ̀ ń dè. Owó kì í dúró lọ́wọ́ rẹ̀. Bó ti ń pa ní ń kó, bó ti ń pa àjọ ní ń kó. Lọ wá ilá iyekíye, ọ̀yàgùn pẹ́pẹ́pẹ́. Sọ ọmọ àgbálùmọ̀ palábẹ́, èso inú palábẹ́, iyekíye tó bá rí kó sójú ọlọ. O lè yọ èpo ẹyin rẹ̀ kó mẹ́ẹ̀kọ́ lo tinú rẹ̀, o sì lè gún gbogbo ẹ̀ pọ̀. Èso àgbálùmọ̀ iyekíye, oògùn papọ̀ mọ́ ilá, ọ̀fọ̀sẹ̀ kò. Ọmọ ìyá mi, àwa débi iṣẹ́ rẹ̀, kọ́kọ́ fọwọ́ ná, fi fọwọ́. O lè ṣe ọṣẹ yẹn kólóbó kó jù sínú báàgì rẹ̀. Ọba ti dé ṣọ́ọ̀bù fọwọ́, o lè bọ́ bẹtúrùmù kó fọwọ́. Tábà tó dọwọ́ bí ọwọ́ ọ̀sán bí aago 12 tó fọwọ́. Nígbà àwọn ọmọ ohun tó ń ṣe, ọgbọ́n láyé gbà lọ́dàn o. Tẹkinọ́lọ́jì àwọn Yorùbá ni o. Bí wọ́n ṣe kọ́ wa, òun fi ilẹ̀. Mo ti sọ̀rọ̀ nípa alárí ọ̀pọ̀lọpọ̀. Àsọdé gbogbo ibi tí mo wí yìí lónìí. Eléyìí ó máa jẹ́ part 2. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wo lẹ lè fi kàn sí mi? Kí n tiẹ̀ tó sọ nọ́mbà mi, bo ni mò ń gbé? Ìkòròdú ni mò ń gbé o. Tó bá ti dé Ìkòròdú garage, wọ́n mọ́tò tí ń lọ Báyékù,
kò ní wọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tán àdúgbò mi nù. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ fídíò tá a ṣe ohun tí ò já fàdírẹ́sì lẹ́nu pé àní pẹ́ kúrò ń bẹ̀ lọ bí ilé ìtọ́dọ̀ wa ntọ́ fàánù ẹ má bínú. ọ̀yá jẹun fún ọ ládírẹ́sì kejì tí í ṣe nọ́mbà. tẹ́ ẹ bá ti pe àwọn nọ́mbà yìí dàrẹ́ẹ̀tì tí ò lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó yẹ pé WhatsApp mi ń ó gbé. tí n bá bí sì ń sọ fún yín pé ẹ fi voice note kalẹ̀ fún mi mo wá lè pẹ́ tó dáhùn o àlejò máa ń pọ̀ fún mi. bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ báyìí mo wà lórílẹ̀‐èdè Côte d'Ivoire ìnípẹ́ kù mbẹ́ mo ń lọ Kútọ́nù. mo ń béèrè pé mo lọ́dọ̀ mi ní Kútọ́nù dégà kan ni o dégà kan tó bá ti débi Túndé Motors ibi tí Túndé ti ń ta mọ́tò gangan pàfẹ́ ìtọ́jáde lára rẹ̀ gbàbẹ̀ ọ̀gbọ́n Primeir fọ́ọ̀n bẹ́ẹ̀ ni kọ́ yà sí mo mọ̀ pé kò yé ọ ọ̀nà tó kọ́kọ́ jáde wá lára ibi títí ń ta mọ́tò yìí yà síbẹ̀ rọra gbé bí ẹsẹ̀ bàtà 6 ìyànà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí Primeir fọ́ọ̀n lápá ọ̀tún yà síbẹ̀ bó ṣe yà síbẹ̀ máa wọ̀ ọ́kàn rẹ̀ ó rí ìtaàṣì gbangba kan kí ni wọ́n ń pè ní ìtaàṣì upstairs ní jẹ́bẹ̀ ilé ńlá wọn ò kún máa lo ara léyìí bó ṣe ń lo ara léyìí ó rí ìyànà kan ó yà ní àgọ́ òsì apá òsì báyìí ìyàsọ́nà bẹ̀ tọ́ba yìí ká bí ẹsẹ̀ bàtà 7 ó rí géètì dúdú kan géètì lémi nìyẹn yọ yẹ wa kò ní yẹ ẹ lẹ product tá a ti fi síta tẹ́lẹ̀ àbí ẹ fẹ́ ká bá wọn ṣe àwọn nǹkan kankan táyé bá wà bá yín ṣe ǹjẹ́ gbọ́ mo ní WhatsApp group fún private group public náà wà private wà fún ẹni tó fẹ́ máa béèrè nípa àlá rẹ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tá a ti fi sílẹ̀ kò yé wọ́n fẹ́ máa béèrè lórí ọwọ́ private group tó o bá ti wọbẹ̀ má pè mí o owó ló fi wọbẹ̀ ó sì máa sanwó lóṣù bẹ́ẹ̀ ni bó ṣe rí nù. o lè jókòó kalẹ̀ rẹ̀ kọ́ máa pè mí kọ́ máa fóònù dàmí láàmú tó bá wà ń bẹ́ẹ̀ wọ́n gan mọ̀ pé àǹfààní tó jẹ́ ń bẹ́ẹ̀ kì í ṣe kékeré èèyàn dúró bẹ́ẹ̀. ṣùgbọ́n pọ́blíkì ọ̀la àǹfààní ìbéèrè kankan ọkàn jẹ́ mẹ́mbà ni ṣùgbọ́n ọ̀nà máa bẹ́nẹ́fìtì gbogbo fídíò wa tó ti wà ńlẹ̀ àtàwọn nǹkan míì kò sì rí nù. ọ̀yá mú nọ́mbà yìí mọ́ ọ́dọ̀ +234 80 3298 3298 gbogbo ẹ̀ lẹ́bàá lórí YouTube yìí +234 80 3298 3298 gbàkan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 yẹn fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 19 28 +229 54 65 19 28 kọ́dà bó lo 29 náà gan nọ́mbà mi tẹ̀léra wọn ni yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.